Ẹ̀yin èèyàn wọ́n ti lọ ká olóyè Sunday Igboho mọ́lé o. Àwọn Fúlàní wọ́n ti lọ ṣe kínní, wọ́n ti lọ káṣífò olóyè Sunday mọ́lé. Wọ́n ṣe kínní, wọ́n fẹ́ pa ẹ wò àwọn tí wọ́n jí gbé, wọ́n pa aláboyún, wọ́n ṣe everything. Ẹ wò gbogbo ẹ̀ pátá. Ẹ máa gbọ́ bí wọ́n ṣe nànà yí ọ̀rọ̀ nínú fídíò yìí. Ẹ jọ̀ọ́ wọn kankan fìdílé. Ẹ dẹ̀ bá mi share fídíò yìí, kẹ́ dẹ̀ bá mi tẹ like. Ẹ dẹ̀ bá mi share fídíò kó kẹ́ everybody. Kẹ́ gbọ́ bí mọ̀mí wa Yorùbáwùyí bí wọ́n ṣe ṣàlàyé àtàwọn olólùfẹ́ wọn bí wọ́n ṣe nànà yí ọ̀rọ̀ nínú fídíò yìí. God bless you. Ẹgbẹ́ ogun lọ́kọ́ máa ládìkún mọ́lé. Àdìsá òòṣà ẹ lọ ka mọ́lé ẹ̀. Ẹ lọ wọnú ẹ̀. Ó ga o, weekend máa weekend gan láàrin gbogbo wa o. Ẹ kàn béèrè millions lórí ilẹ̀ wa. Wọ́n dẹ̀ ń kó fún yín. Millions yóò tún wá tẹ́ yín lọ́rùn pé tí wọ́n á pa wá, ẹ̀ ń pa láboyún. Nílùú Ìgbòho mọ̀ rẹ̀. Táti sọ̀rọ̀ sí lẹ́yìn òdì mọ́. Ẹ ní respect o. Ẹ ní respect náà. Ẹ̀yin àwa gbá wa, ìyan ọba wa, ẹ má dà sí. Ẹ jẹ́ ká jọ ṣeré fúnra wa. Kẹ́nìbọ̀dì má dà sí. Ẹ bá mi ṣe bí bàbá mi, bàbá Yélà. A wọlé tì yín, àgbọ̀n ti bàbá mẹ́. Ẹ ní mo dín ẹ̀gbẹ́ lu bàbá wa. Káyọ̀ la lu bàbá mi ọmọ Ìgbòho oríjìnlẹ̀ níbí. Èmi nìkan mọ̀ ní jẹ́ Sunday Igboho. Ẹ dín ẹ̀gbẹ́. Toyúntoyún. Ẹni tó bá gbé owó fún yín, ẹ jí gbé, ẹ tún pa olóyè ègé. Ọmọ Yorùbá yẹ pé nǹkan ti ṣe wa. Ṣé Sunday Igboho jẹ̀bi? Ṣé Sunday Igboho jẹ̀bi? Fúlàní nílùú Ìgbòho wọ́n jiyàn gbé, wọ́n jọ lóyún pé wọ́n bẹ̀rẹ̀ millions of naira. Àwọn aráàlú dáwó tó pé lóyún eléyìí ti heavy. Ẹ lọ bá wa gbà wálé, wọ́n wá pawó lọ, wọ́n pa ẹni tó gbówó lọ. Lẹ́yìn tán gbawó lọ́wọ́ ẹ̀, wọ́n pawó lóyún toyún. Nílẹ̀ Yorùbá ogun máa pa yín ni. Ẹ bá mi wọ̀n wọ́n lépè. Gbẹ̀tẹ̀ ṣiṣẹ́ yẹn ẹ̀ ní mú orí délé. Ẹ̀ ní mú orí délé ní gbogbo ìgbà tí àwọn ìyàwó yín bá ti ní oyún yàrá ọmọdọ́mọ yín tó bá ti ń tó stage yẹn wọ́n máa jáde láyé ni. Ẹ ti ṣí èrè. Gbogbo nǹkan la máa fi bá yín jà. Gbogbo nǹkan pátápátá àtẹ̀pè àti gbogbo la máa fi bá yín jà. Ẹ̀yin bàbá wa ẹ má dà sí. Ṣé àwọn àfẹ́mí sórí YouTube báyìí, sórí íńtánẹ́ẹ̀tì báyìí ti máa jánu. Sunday Igboho kó wà lórí floor àtàwọn boys tó kù kó tó máa bá wọn fà 2 hours bá fún yín tábà káwọn tó kù tẹ kó kalẹ̀ ogun máa pa yín, ogun ó máa pa yín, àní fi yín lọ́rùn sílẹ̀ ti já wèrè nílùú ẹ̀ bàbá wa. Ẹ túbọ̀ ẹ̀ gbọ́ kí n pílẹ̀ délẹ̀. A wọlé tì yín, àgbọ̀n ti bàbá mẹ́. Ẹ ní mo dín ẹ̀gbẹ́ lu bàbá wa. Káyọ̀ la lu bàbá mi ọmọ Ìgbòho oríjìnlẹ̀ níbí. Èmi nìkan mọ̀ ní jẹ́ Sunday Igboho. Ẹ rí làlẹ́ kẹ́ ẹ̀. Ẹ dín ẹ̀gbẹ́. Toyúntoyún. Ẹni tó bá gbé owó fún yín, ẹ jí gbé, ẹ tún pa olóyè ègé. Ọwọ́ nígbòho, ẹrú mi ò tiẹ̀ bà yín. Kúkú lájà mi kí ò tiẹ̀ dẹ́rù bà yín. Nílùú bàbá mi. Ẹ bá yẹ mo Sunday Igboho. Eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head. Kókó bò mọ́lẹ̀. Ẹ pè àwọn iṣẹ́ ara àwọn bàbá yín rè. Ẹ wo tó wọ wáìtì bó ṣe ń wo lóye bí kókó bò mọ́lẹ̀ ó lè bò náà bò tó pé òun ó jẹ́ sheets bò mọ́lẹ̀. Ní tó ń béwu ẹni tó fẹsẹ̀ alẹ́ ìbò sókè aláya máa polówó ẹ̀ ṣe. Ogun máa parí ni. Ọwọ́ nígbòho, ẹrú mi ò tiẹ̀ bà yín. Kúkú lájà mi kí ò tiẹ̀ dẹ́rù bà yín. Nílùú bàbá mi. Eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head. Ẹ pè àwọn iṣẹ́ ara àwọn bàbá yín rè. Ẹ pè ra ìjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà. Ẹ tí ò bá gbọ́ Yorùbá ẹ tú fún. Àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù, èmi ni mo ń jẹ́ Sunday Igboho, èmi nìkan mo ń jẹ́ Igboho. Èmi ò dẹ̀ wá fún nìkan kan, mo wà fún gbogbo ọmọ Igboho. Nílé lóko lẹ́yìn òdì ni. Nǹkan tí mo ṣe lónìí tí ó ń jà fún àwọn aráàlú kan, ẹ̀lẹ́mọ̀ṣẹ́ lù mí, kọ́sẹ́ mọ́ bíire. Kọ́sẹ́ tó lè gbé ní ojú ẹkùn láíláí láìsáwó. Àwọn ìlú mi náà lè mú mi lọ́ọ́ fún yín ẹ̀tọ́ ẹ̀. Gbogbo ẹni mo fi sọ, àwọn bàbá yín wá bá yín jà, ẹ jíyàn gbé. Toyúntoyún, ẹni tó bá gbówó fún yín, owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa, ẹ tún wá pa olóyún yẹn, ẹ wá fẹ́ nìkan lẹ̀, ẹ lè bẹ̀rù Ọlọ́run. Àwọn ọmọ iná rẹ̀ sẹ́yìn, tọ́kú Fúlàní àwọn tó ń ṣe. Ẹ tẹ́yìn gẹ́gẹ́ mọ̀, wọ́n gẹ́ sọ pọ́n pàbúrò rẹ̀ kan. Kábíyèsí dẹ̀ sọ bẹ́ẹ̀. Nígbà tẹ́ ń bá wọn sọ́tàn ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé n tẹ́ ń ṣe yìí kò dáa. Ẹ ní mo jáwọn yẹn wá gbé yín, wọ́n pa ọmọ yẹn tó kọjá yẹn sí ẹ, wọ́n jà fẹ́ tọ̀.
abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti ń jí ẹ̀gbẹ́ tó ń gbó lọ́wọ́ sọ ń gbé Fúlàní bíbà yóò bá náà ń gbé ọ̀rẹ́ kó níbẹ̀ ọ̀rẹ́ kó níbẹ̀ nínú bàbá mi. ẹ wá ẹgbẹ́ sọ́ọ́lẹ̀ mo lè máa play fídíò fún yín nàyẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wà títí stop up ẹ jẹ́ ká wà gbé ń pa ìjà ara lè máa play fídíò fún yín kí wọ́n má lè like show tá à ń play fún yín náà ẹ fún mi sálárì ni ẹ bá wa like ètò yìí jọ ẹ bá wa like ètò yìí àbí ká kọ́kọ́ stop láàrin ìṣẹ́jú kan ní olè bẹ́yìn o ẹ bá wa like ètò yìí kẹ láìkẹkẹ ṣe làwọn èèyàn máa fi pé nǹkan ṣe wá ńlẹ̀ Yorùbá kẹ láìkẹkẹ ṣe pàmò ibo ló ń pè ẹ ní ṣe máa láìkẹ máa ṣí ẹ káàkiri nǹkan ṣe wá náà àbálábọ̀dẹ̀ lẹ́yìn tẹ́ ń wò mí ní Fúlàní tó bá wà láàrin yín kó ẹ wá wulẹ̀ wò mí ẹ kú omi ẹ kéèyàn mẹ́rin máa wò mí èèyàn mẹ́rin tó bá jẹ́ ọmọ Yorùbá original ni kó wò mí èèyàn mẹ́rin tó bá jẹ́ ọmọ Yorùbá original ni kó wò mí ẹni tó kú ẹ máa lọ ẹ lọ sùn ó ti di woro sí woro ó ti di wèrè àní fi yín lọ́rùn sílẹ̀ kọ́ni máa wọlé kẹ́ máa pa wá mọ̀ pé lórí burúkú yín wà bí ẹ̀ ń wò mí èmi náà máa wọ̀n yín lépè máa wọ̀n yálàyà yín lépè kò sí nǹkan tẹ́ máa ṣe ẹ̀kọ́ máa sunkún náà nìyẹn tí wọ́n ti jọ́ máa lé mi bí ẹ kó mi bẹ̀ ẹ̀ gbọ́dọ̀ gba Fúlàní ẹ kó lórí ètò yìí ẹgbẹ́ èèyàn méjì ló ń wo yẹ kí èèyàn méjì yẹn wà ń bẹ̀ ọ̀wọ́ náà paláboyún ẹ gbáláboyún ẹ béèrè owó millions of naira gbé lọ fún yín ẹ paláboyún ẹ tún pa ẹni tó gbówó wá fún yín ẹ tún wọlé tún káwọn ọmọ mi ẹ ń ṣi èrè àbí wèrè iṣẹ́ àwọn tó ní yín ni ogun apá ogbó yín ni ẹ ti bá wọn pẹ̀lẹ́ láìkè ètò yẹn fètò yìí sílẹ̀ ẹ lọ sùn ẹ lọ wo show mi mo lè bẹ̀ yín pé láìkè ètò mi ò mi lè bẹ̀ yín rárá ni because tó wà nílẹ̀ yìí sájọ máa gbára wa ni láìkè bá ń láìkè ni wọ́n fi jẹ́ kó rìn wọ́n bá pa àwọn kíní kan àwọn international kan gbà wá àwọn kíní kan gbà wá international wo ló fẹ́ gbà yìí international tí òòrùn show tá à ń ṣe wo ló fẹ́ gbà yìí international tó mọ̀ pé akálọ̀ tí òun pé èmi akálọ̀ ló lé léyìí gbogbo ara ló fi ń sọ̀rọ̀ àìfọ́sì ló fi ń sọ̀rọ̀ ó ń ka lára ló fi ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ṣí ẹ̀ débẹ̀ má parí ètò ìṣẹ́ wọn máa ṣí ẹ̀ fún mi ẹ máa ṣí ẹ̀ fún mi fídíò yìí mo ti jù sórí kíní látàárọ̀ èyí ti ṣí ẹ̀ fún mi lẹ́yìn mo ti jù sórí kíní wọ́n ti tó 20 yorùbá wuyì see what is happening see what is happening ẹ pé mi ò sọ yín ní thank you because mo wò pé kí ló ṣẹlẹ̀ ìgbà rẹ̀ mi ti jù sórí péjì mi ṣe lọ wò ó ń bẹ̀ ni ẹ máa ṣí ẹ̀ fídíò yẹn fún mi ẹ̀ ní ṣí ẹ̀ tọ̀dọ̀ mi kí ló dé ẹ fún mi sálárì àbí èmi wà láwọn tó ń pè yín lẹ́yìn pé ẹjọ́ o afẹ́ lọ gbà yàn afẹ́ lọ ra ìbò afẹ́ lọ ra kíní kan o ẹ má yẹ kí inú bí mi orí mi ń gbóná wípé kí n ní kíkan lágbára kan tó kíkan sí ẹ̀wọ́ ọbẹ̀ yẹn kíkan máa fa ohun wọn yọ lẹ́yìn kọ̀ọ̀kan ẹ tó bá ti láìkì mi èmi ò láìkì ẹ o tó bá ti láìkì ìran Yorùbá wà láì mọ èyí ẹ kú tó bá sọ pé o láìkì Yorùbá gbàgbé ń pa ẹ̀kọ́ ṣólóògùn mi ní láìkì ẹ o ti ya wèrè ni níṣẹ́ ní ẹ̀ ń lékun sí wa ń léjò sí yín tó bá lékun sí wa máa lé láyọ̀nù sí yín tó bá lékun sí wa máa lé láyọ̀nù sí yín ni. ẹ̀dẹ̀ ń wọlé ẹ̀dẹ̀ ń pàwọn èèyàn àtoyún nínú aláboyún ẹ bèrè owó kí pé wọ́n gbówó yẹn wá fún yín wọ́n gbówó yẹn wá fún yín ẹ gbówó tán ẹpẹ tó gbówó ẹ tún pa aláboyún ẹ tún wọlé ẹ tún fún yẹn ra níṣẹ́ tó káwọn míì. adégé ẹni tó àwọn tó ṣiṣẹ́ yẹn ẹgbẹ́ wà níbi bí yìí ó wà wá Sunday Igboho tó ń wo lóye bíi pé kinní kan kẹ́yọ̀ kan máa pè ní síndọ̀ ẹ máa pè ní sara ń kan mi ẹgbẹ́ wà ń bẹ̀ yẹn tó ń wo lóye Sunday Igboho ọmọ líle ni ọmọ líle kílàndì ẹ̀ ọmọ líle ni ṣé kò lè lọ sí Sókótó kó máa lọ jíyàn gbé ní Sókótó ni ẹsẹ̀ bẹ́ẹ̀ bàbá wa ni bẹ́ẹ̀ ká gba Yorùbá nation tó gba Yorùbá nation ni kò ní sí gbogbo wèrè tó máa wọ̀ olúwa ó máa ní passport ìlú onílù làwa náà wà yìí náà àkàn fòfẹ́ǹsì wọlé náà akọ̀dẹ̀ sí bọ́dà lẹ́fẹ̀ẹ́ anybody kẹ́nìbọ̀dì kọ́ máa wọlé anyhow kọ́ máa wọlé kọ́ máa pàwọ́ anyhow ẹ já wèrè ni. ẹ jẹ́ ká gba Yorùbá nìjọ ká dá dúró kó ní ká kú dúró láyé ẹ̀ olórí burúkú làwọn pípù yìí à lè bá wọn ṣe. àwọn táyà ẹ bọ́ yẹn dún Mr. kiri lọ́rùn náà ẹ bọ́ yẹn dún Mr. Oyedokun lọ́rùn olórí yẹn ń sìn bóyá fọ́ gímọ lórí ni bóyá wọ́n dú òun náà ọmọ máa wọlé máa dú wa ọmọ máa dú wa bí ẹ máa ṣòfò ni wẹ́n wà lẹ́yìn ọgbẹ́ máa dààmú láyé yín ẹ máa fò ẹ máa fìtí náà ni wẹ́n wà lẹ́yìn àwọn tó pàwọ́ yẹn ẹ máa dààmú ni ayé yín máa bàjẹ́ ni ẹni jẹ̀gà àwọn kọ̀tẹ́ bá ní ọmọ máa wọlé yẹn wọ́n máa dú wa lọ́rùn dú aláboyún lọ́rùn aláboyún olórí burúkú yín ṣe ìyá tí wọn ọ̀dọ́ ìyá tí kò lóyún kò bí yín ni tó bá ti dú ìyá yín lọ́rùn ṣé ìyá yín máa bí yín ni nílùú Ìgbòho ẹ̀dẹ̀ wọlé ẹ̀dẹ̀ dú aláboyún lọ́rùn ẹ bèrè owó wọn fún yín lówó pẹ́ńtẹ́ gbàbọ̀dé fún wàhálà Yorùbá ogun máa pa gbogbo ran yín ni o yóò ní jẹ́yàn lórí ilẹ̀ Yorùbá ẹ já wèrè ni mo fẹ́ bàbá tẹ jẹ́ àbí bàbá kan àbí ìyá kọ̀ọ̀kan lórí ló wà lẹ́yìn wọn ẹ bá ṣòfò ní
kó máa pa á lè ẹ̀kọ́ kó ṣe ká má lè lọ lé mọ́ ni ṣé kó pa àwọn Yorùbá tán ni gbogbo àwọn Yorùbá tó bá ń ṣàgbọ́dẹ gbà ogun máa fẹ́ ràn yí lẹ̀ ni gbogbo Yorùbá tó bá ń ṣàgbọ́dẹ gbà láti máa gbàgbọ́ fáwọn Fúlàní tó wá ń pa wá lè Yorùbá ogun máa fẹ́ ràn padà yí lẹ̀ kó ló ṣẹ́jà bá pógun ọdún láyé ẹran ògún ni kó lo 1 million years láyé ẹran ògún ló máa yẹ òní fọwọ́ lórí kú ó máa kú jàdàjàlá ni gbogbo ẹni tó bá tó jẹ́ Yorùbá tó gbàgbọ́dẹ fún wọn lè Yorùbá jàdàjàlá ni wọ́n padà kú tìrantìran. Kí ló dé kí la ṣe ṣé súyà ni wà ní ṣé súyà ni ẹni wọn máa pa anybody àwọn Yorùbá wà bẹ tó ń gbàgbọ́dé o gbogbo ẹni tó wáyé tó gbà wo sóò yìí gbogbo Yorùbá tó bá ń gbàgbọ́dé bá mi fún wọn lépè àwọn oníṣẹ́ bíi ti Ìlọrin o Ìlọrin náà Yorùbá tó gbàgbọ́dé kìíní kan níṣẹ́ bẹ́ẹ̀ ògùn apá anybody yín àwọn òní ìkọ̀kọ̀ ògùn tó wá fi ẹnu ìtumọ̀ fẹnu ìṣípè fún yín ọ̀gá gbàgbé pa ìwádìí tó ní iṣẹ́ pè fún ẹ̀ gbàgbé pa ẹ̀ tó fẹ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tó fẹ́ bẹ́ẹ̀ wẹ̀ lórí ilẹ̀ Yorùbá aláboyún as in asao and you still want to live together with these people for what àwọn ẹranko yìí ká bá gbé àwọn ẹranko yìí ó ga o ẹ̀yin bàbá wa ó ga lára yín gan o inú mi dùn pa àwọn Fúlàní ṣe bí ṣe wọ́n èpè kalẹ̀ yẹn wọ́n sáré kó lórí péjì mi inú mi dùn yes ẹ kó kó àwọn ọmọ Yorùbá nìkan ẹ kó kó àwọn ọmọ Yorùbá nìkan bá ti jọ ọmọ Fúlàní àbálábọ̀dé Fúlàní ìyá kó lórí sóòyì o torí sóòyì máa wọ́n èpè gidi ni lórí sóòyì máa ṣe èpè gidi tó lẹ́sẹ̀ tó fẹ́ wẹ̀ fún ẹ gbàgbé ń pa ẹ̀ o bá ní kíní kan àfùrọ̀ òkú èmi ò ń ṣépè bẹ̀tí bá ti wọ́n ẹ lépè gbàgbé ń pa ẹ o mi ò ní tí mo fẹ́ tọ́ láti ṣépè fún ẹ tó ṣépè fún ẹ àṣẹ Elédùmarè ní tí bá ń wọ́n ẹ lépè tó ẹ̀ mo ṣe kí n ṣépè mo máa ń bẹ̀rẹ̀ àti ṣépè ìyá àgbà wa sásìkò tí ìtò ń ṣe ká dá dúró bàbá wa kábíyèsí ọ̀nà Ìjàjà Ògúnwùsì kábíyèsí o bàbá wa Aláàfin Ọ̀yọ́ kábíyèsí Olúgbàgbé ọmọ Bàyámù alfa bàbá wa Olúgbọ́n bá mi dákà àwọn kábíyèsí èmi ò mọ orúkọ gbogbo wọn tán bàbá wa Olúbàdàn àǹkó Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Akílẹ̀ Ìjẹ kí ló máa pọ̀ bá Ìjẹ̀bú gbogbo yín pátá ṣé kò tí tó àsìkò ní ìsìnkà dá dúró kò tí ẹjẹ́ ìwò nísìn kò tí tó àsìkò wọ́n wọlé wọ́n gba aláboyún wọ́n béèrè millions of naira aráàlú ló dáwó òkè páláboyún yẹn ó ní 10,000 lákàǹtì o nígbòho tiwa níbí nígbòho tiwa Ìgbòho tí a ń tíya àdìsọ ọmọ Adéyẹmọ ó bínú o èmi gan bínú ṣé kò tí wàá tó ká dá dúró ń sẹ́yìn kábíyèsí wa ìyẹn àgbàgbà wa ẹ̀ tí ì rí nísìn gbowó tó wá sí ń gbọ̀n fi ń ra ní iṣẹ́ ni ọ̀pá ni tó gbowó lọ ń pa aláboyún ọ̀tún wá ṣe yẹn tán ọ̀tún wá ra ní tó wá wájú tó wá káwọn míì ó lágbára gan o aláboyún tó ti tó bí ẹ̀kọ́ wọ́n gbé aláboyún kan ní last year tó bí ìbejì ojú ẹ̀ báyìí náà dá àwọn ìbejì ẹ̀ fún ajá kó jẹ́ àbẹ́yìí ò gbọ́ nípa yẹn aláboyún tó bí ìbejì ojú ẹ̀ méjèèjì báyìí ló jókòó báyìí wọ́n dá àwọn ìbejì yẹn wọ́n dá wọn fún ajá kí ajá jẹ wọ́n kò sí nǹkan tó ti dí ẹ̀ jáde náà ogun payín ajé gbogbo àgbàgbà tó bá wà níbẹ̀ àtọmọdé kékeré tó bá wà níbẹ̀ ìwọ tá a bá ti mọ̀ pé alábọ̀dé ni ẹ gbàgbé o tá a bá ti mọ̀ pé alábọ̀dé ni ẹ ní kó pa gbogbo ọmọ ilẹ̀ Yorùbá àbí ká wo ẹ lọ awo rere awo ẹ kò ní jẹ nímọ̀ rẹ̀ láyéláyé awo ẹ máa lọ ní ó máa lọ ní tó bá possible gan tó ń ṣe ní kí lórúkọ ẹ ní North Korea wọ́n ṣe ní China alábọ̀dé tó bá ti mú ẹ ṣe fún wọn tẹbítẹbí ni tẹbítẹbí torí kò lè ọmọ rẹ kọ́kọ́ kò lè tínú gan jáde alábọ̀dé tó bá ti mú nílẹ̀ Yorùbá pé olóògbàgbé fáwọn Fúlàní tẹbítẹbí ni kó máa lọ ọmọ rẹ kọ́kọ́ ẹni tó bá ń gbàgbọ́dé fún wa nílẹ̀ Yorùbá ọmọ kò lè bímọ gidi kalẹ̀ ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀ lè jẹ́wọ́ gidi ìyàwó ẹ̀gbọ́n lè jẹ́ ìyàwó gidi tọ́lẹ́pọ̀bìnrin lọ́pọ̀ olùjọ́kọ gidi kò lè bímọ gidi awọ ẹ máa lọ ní ó máa lọ kò kí n ṣe tírẹ̀tì náà awọ ẹ máa lọ ní ibi tó bá wọ̀ tó máa rán níṣẹ́ lọ tọmọtọmọ wọ́n máa rán kó bí 50 enough of this orí burúkú lẹ̀ Yorùbá
Yorùbá bá wa ṣe bẹ́ẹ̀ anybody tó bá ti gbàgbọ́dẹ̀ fún wa nílẹ̀ Yorùbá kó bí 50 lọ́mọ káwọn wọn jọ lọ ní káwọn wọn lọ ní tó àwọn tí wọ́n ń gbàgbọ́dẹ̀ tó ń pa yẹn àwọn ọmọ ẹnìkan ní àwọn tó ń gbàgbọ́dẹ̀ fún olóyún tí wọ́n gbé yẹn ọmọ ẹnìkan ní ọmọ ẹnìkan ló wà nínú ẹ̀ yẹn ó ti pa yẹn tọmọtọmọ nìyẹn ọmọ tó wà nínú ẹ̀ yẹn ò lè bímọ mọ́ ọlọ́wọ́dẹ̀ tó bá ti mú ìdájọ́ tó bá ti bá máa ṣe fún oníkẹ́ ṣe fún àwọn ọmọ ẹ̀ kó bí 200 lọ́mọ ọmọ ẹ̀ tó bá wà tó bá sílé ẹ̀ta kan lù níbi tó bá wà kábìlú bá ọmọ ẹ̀ níbi tó bá wà àwọn afọ́lẹ̀ Yorùbá mọ́ o ẹ̀ tó máa kú ni Yorùbá Wuyì lórúkọ tèmi tó bá lọ òun wò mí yá kí n pẹ̀jẹ̀ ògùn fẹ́ pẹ́ ṣá òun mi ṣe ń sọ̀rọ̀ yẹn kí nǹkan kan ṣe mi ògùn fẹ́ pàgọ́ tó gbé kalẹ̀ ṣá èṣù Wuyì lórúkọ mi o mo ti gbé ṣù mi lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mo ti mí èṣù mo ò lóògùn mo ò lówó mo ò lóògùn mo ò níbọn mo ò ní ọkàn ṣùgbọ́n bí wọ́n fẹ́ ẹnu mi yìí fìtínà ayé yín dé ti yá padà yẹ ni wọ́n tó bá ti mú wípé wọ́n ló gbàgbọ́ báyọ̀ Fúlàní gbogbo nǹkan tó bá bí lọ́mọ ẹjọ́ ń lọ ni ẹ lè má lọ Kòtòǹgòrá o ẹ lè lọ Kánò o ẹ lè lọ Kàdúnà o ṣùgbọ́n mo mọ̀ pé ẹ máa tẹ̀ lọ sá ẹ lọ ibi tí wọ́n Yorùbá sì bá rán yín lọ ẹ máa lọ ni tó bá ti mú Yorùbá tọ́rọ̀ wà tí gbogbo tó bá bí kó jọ rán yín lọ òun lọ sáà ni wọn bá yín lọ ní Amẹ́ríkà kó jẹ́ kó rán yín lọ sí Canada mo jẹ́ pé wàá lọ sáà ni wàá lọ tìrantìran ni ó máa lọ tìrantìran ni ẹ paláboyún ẹ ń béèrè owó àsanwó òyìn tó wá tó tó wá paláboyún kò sí wàhálà tá bá ti mú nínú yín pọmọ Yorùbá ni pọmọ Yorùbá ni ó máa lọ tọmọtọmọ ni wàá the time is now wàá lọ tọmọtọmọ lórí ilẹ̀ Yorùbá ẹ kí n pílẹ̀ fún mi fẹ́ sọ̀rọ̀ tí mo sọ sínú mi báyìí kí n pílẹ̀ fún yín láti bẹ̀rẹ̀ kí n má wulẹ̀ dá sí lórí burúkú ẹ̀ ẹ bá wọ Yorùbá Wuyì náà lórúkọ mi lórí YouTube Yorùbá Wuyì náà ni mo ń jẹ́ bẹ́ẹ̀ wà á lọ ní o àfẹmọyẹ ọmọ tó bí o tó ẹ̀yin obìnrin tíyàwó yín bá ti ń fún apẹ ọkọ yín ó lọ ń ra minerals fáwọn kan nínú igbó ẹ fún apẹ ọkọ yín ó lọ ń gbé kíní oúnjẹ kan fáwọn inú igbó ẹ wà ládùúgbò yẹn rí pé èèyàn méjì ló ń gbénu lé wọn máa já minerals wọn máa kó sẹráìsì dìríkà 15 ẹ tètè voice out o tẹ́ẹ̀bà voice out tára ẹni bá ń jẹ kòkòrò búburú bàbá yẹn tè sọ fún tí òun ẹ bá dé ó máa ká lé ó máa ká oko ó máa ká jẹ́jẹ́ ni mo jókòó mi ní ẹ máa pa gbogbo wa náà ò lè pé 200 years láyé gbogbo wa ò lè wọ 150 years láyé àní part wọn bá tó bá lò tẹ́ká yẹ ní pàṣẹ pé ìgbà tó wà láyé ó ṣe báyìí ìwà ní ká kú lọ́mọdé kó yẹ ní sọ̀dọ̀ ká dàgbà láì lẹ́dí yẹra lọ wọ́n á dẹ̀ kó òun kúrò ní wà láì kó tó bá ní wà kọ́kọ́ fún wọn síwájú kó tó tẹ̀lé wọn. ẹ kàwé láti bẹ̀ fún àwọn olè dá sí. ẹ ní mo dín ẹgbẹ́ lu bàbá wa káde la lu bàbá mi ọmọ Ìgbòho onídìrẹ̀ níbí èmi nìkan mọ̀ ní jẹ́ Sunday Igboho ẹ dín ẹgbẹ́ toyúntoyún ẹni tó bá gbé owó fún yín tẹ̀ jí gbé ẹ tún pa lóyún ègé ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín kúkú lájà mi kí o tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head ẹ pè àwọn ṣé ara àwọn bàbá yín rè ẹ pè ra yín jọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹ tí ò bá gbọ́ Yorùbá ẹ tú fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo ń jẹ́ Sunday Igboho èmi nìkan mo ń jẹ́ Igboho èmi ò lè wà fẹ́ni kankan mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì ni nǹkan tí mo ń ṣe lóńdù tí mo ń gbà fáwọn aráàlú kan ẹ lè mọ sẹ́lù mi kọ́sẹ́ mọ́ bíire kọ́sẹ́ tó lè gbé ní ojú ẹkùn láíláí láìsáwó àwọn ìlú mi náà lè mú mi lọ́kùn ẹ̀ tó ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlù bàbá yín wá bá yín jà ẹ jíyàn gbé toyúntoyún ẹni tó wá gbówó fún yín owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ iná rẹ̀ sẹ́yìn tọ́kú fúlàní àwọn tó ń ṣe ẹ tẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n gẹ́ sọ pọ́npà àbúrò rẹ̀ kan kábíyèsí dẹ̀ sọ bẹ́ẹ̀ pé nígbà tẹ́ ń bá wọn sọ́tàn ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé n tẹ́ ń ṣe yìí kò dáa ẹ̀ ni mo ń táwọn yẹn wá gbé yìí wọ́n pa àwọn yẹn tó kọjá yẹn sí ẹ̀ kọjá rẹ̀ tó abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti ń dín ẹ̀gbẹ́ tó ń gbó lọ́wọ́ sọ ń gbé fúlàní bíbà yóò bá náà ń gbé kọ̀dẹ̀ kó níbẹ̀ bẹ́ẹ̀ kó níbẹ̀ nílùú bàbá mi àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé kí lè jẹ́ òfin àti bẹ̀rẹ̀ àti parí
kí ló mọ̀ sẹ́ ẹ bá òdodo sọ àwọn ọmọ yín ẹ bá wọn tètè lọ ẹ bá kájọ wọn pé mi tàná pè ní dípò òun yẹn kọ́ kò sí mi. sẹ́sì pé náà títí bàbá rò yẹn dáadáa ọlọ́pàá rò yẹn dáadáa fún nǹkan pírèsì pẹ̀lú àwọn mo láìpẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fáwọn tí ò bá gbélé nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmọ ẹ̀ àtàbúrò ẹ̀ tó lọ kámọ́lé lóru tó gbé yẹn mo fún wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá kọlu ra wa èmi ọ̀fẹ́ wọn bí tó bá gbé wọn lọ àdúgbò tí náà wákàtí mọ̀ ń gbẹnu gbogbo ọmọ Ìgbòho sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín sọ́mọ̀ pé ìjọ tí wọ́n ti ń ṣe mi wá Ìgbòho mi ń dá sí mo kàn ń wò pé àwọn bàbá mi ò tí sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ Léfì wákàtí méjì ẹ̀pà àwọn èèyàn yín ẹ̀pà àwọn ọmọ yín yẹn tí wọ́n bá lórí láyà àwọn máa yọ̀ǹda àwọn ẹ̀fọn pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ò ní wà ẹ̀ ní wà mí. màá yọ̀ǹda àbọ̀kọ̀ obìnrin yẹn sọ̀rọ̀ pé bọ́lọ̀ sí mo wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin náà ò ní wà mí. èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní mí pé àwọn ọmọ iná sẹ́yìn sẹ́yìn náà dẹ̀mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ iná sí ẹ̀yin náà mọ̀ bẹ̀ fún àwọn ọmọ iná gbé lùdú alájẹ náà sí nígbà tá a kọ́kọ́ tíráàkì nẹ́mbà yẹn ó gbé alọ sí gbòdò wúlé ní gbòdò alájẹ bébẹ̀ náà gbé sí wọ́n gbé pọ́ bẹ́ẹ̀ lóru wọ́n gbé lọ sí bani wọ́n gbé lọ sí ààfin bàálẹ̀ kọ́ńpà ibẹ̀ ló wà báyìí ẹ pè wọ́n bẹ̀ kan gbé wa ẹ pè ọba bọ́ọ̀nì yẹn bàálẹ̀ yẹn ẹ pè orí yẹn ẹ sọ lórí fún ibi tó ti wà kùsànù ìsáfà àwọn bàbá wa yẹn mò ń bọ̀ mbẹ́ mo fúnra ló kàn tó ní mi. ògùn pa. mò ń bọ̀ mbẹ́ ẹni tí sábẹ́ wà ọgbọ̀n nípa nígbà kan tí láwọn oníbà gbẹ̀bẹ̀ lálàáfíà yẹn wà ní ma bá ń jà jà. àwọn abáyín jàbí ògbógbó. ṣùgbọ́n náà àkọ́kọ́jọ sọ̀rọ̀ wọ́n náà wọ́n gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100%. àlejò ni wọ́n ní ó kọ̀ dẹ̀ ní jẹ́ ti bàbá tọmọ kọ́mọ lálà àlejò wa lẹ jẹ́ lùgbò ń bíbà dípò ọmọdé fẹ́ kọ́ wà fẹ́ kíáfù dípò ìlú bàbá níbi ẹ̀ ní bàlúwà yẹ o. o ṣe ọmọ kọ́mọ sọ ni yẹ o. ọmọ ọkọ yàtọ̀ sọmọ àlè àdìsá. ẹ wà fẹ́ kíáfù táwọn fúlàní bá ń fún yín lówó ẹ wà fẹ́ kíáfù pẹ̀lú wọn. tí fúlàní bá ń fún yín lówó wọn tó ń ṣe tẹ́ ń sọpọ́tù wọn owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o. owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o. owó ẹ̀jẹ̀ ní ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sì mo kára gan ìjọba mú mi lọ́wọ́ ni o mi sẹ́yìn lílọ mo jágbére gan mo fà á búra mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ènìyàn wa mo fún 2 hours tí wọn bá gbé wa o tí wàá ṣe mo ń sọ ẹgbẹ́ máa pọ̀ sẹ̀kọ̀ tí mo ń sọ ilé o mo fún 2 hours táwọn ẹni lọ gbé àwọn yẹn wa tí wọn bá gbé wọn lẹ̀ àlówó ta fẹ́ san o ẹ gbàgbé owó yẹn o àní sanwó kankan o ẹni lọ dá owó yẹn jọ láàárín kẹlẹ òkú ọmọ yẹn wá fún wa ẹni kẹ lọ dá owó yẹn owó táwọn afẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ iná náà bá wa sọ̀rọ̀ alẹ́pọ̀tì wọn lọ́wọ́ àwọn alówó ta fẹ́ san ẹ̀yin ní kẹ́ lọ wá owó yẹn tó gbogbo fún àlẹ́ dá owó yẹn ẹ lọ gba ọmọ yẹn fún wa àtọmọ àtìyá àtẹ̀tọ́ gbé tán bá pa wọn problem ni. ọ̀rọ̀ ìlú ẹ̀ lọ sẹ́fẹ̀ kábíyèsí. ẹ lọ sí ìlú ààrẹ ní ọba àwọn ìpamọ́ ọba rẹ̀ ìlú wa ń bí ọmọ ìlú yìí nínú lọ ọtí tó bá tó gbé wọn dé. ẹnì bá kábíyèsí sọ bàbá wa rè é bá wọn sọ fún àwọn àṣẹbí fún yín àwọn tí ó bá gbé wọn dé tí bàbá mi bá pè ní pé wọ́n ti gbé wọn dé ní màá tó lọ. Kábíyèsí ẹ̀yọ́ bá mi. Olórí. Ẹ̀sílẹ̀kùn yẹlẹ̀ kó lè gbà wá. Addressing you.
Ọlọ́run fẹ́ mi lórí ọ̀fẹ́ mi nìkan jẹ́ Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ ló pe sọ́ọ̀nì mi ni gbogbo ìmọ̀ pé mi ṣe sọ́ọ̀nì mi kọ́ ìwà ló ń jẹ́ bẹ́ẹ̀ so tiẹ̀ sè wọ́n á fẹ́ kẹ́jú ká ṣera lọ́kàn ká dé wà vigilance àwọn pípù yìí àwọn ọmọ Yorùbá kan náà bẹ́ẹ̀ tà ń fún wọn ní support ẹni tí n bá gbá mú tó bá jọ ọmọ wa ń bí tó ń support fún láti máa kidnap yẹn máa pa ni ìdájọ́ rẹ̀ ní pé ká pa anybody tó bá jọ ọmọ Igboho tó bá support fún láti tó ń jọ díyẹn gbé èyí náà wo wọ́n díyẹn gbé torí soyún ẹni tó bá gbé owó lọ tó ní kó gbówó wá wọ́n wá pa olóyìn yẹn nílùú wa ń bí nílùú Igboho kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ àwọn tó jí gbé yìí 2 hours mo fún wọn kó gbé wọn wá tí wọn bá gbé wọn wá wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé ó ti jẹ́ nìyẹn sọ ẹ jẹ́ ká fún wọn lọ́wọ́ kan. apá àti ìwé ká tó play next video Àdìsá ti sọ̀rọ̀ o ọmọ aládìkún ti sọ̀rọ̀ o confam ní apá àti ìwé rẹ o a máa wọnú yín ẹ lọ káàdì sàmọlé a máa wọnú yín náà ẹni ọkọ polówó ọjà kí wọ́n á play mi rẹ sọ nípa ẹ kí n polówó ọjà ẹjọ́ yìí tèmi. ó ṣáná wọlé tẹ gbàrọ gùdù lọ́dà. This is original. wọ́n kọlù gbàrọ gùdù òǹdàgígbàgì pọ̀ ńlẹ̀ jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tẹ @bodytalk_accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni ti rìn ní ọtí kò ní lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹwà àti ẹrù ń sọ̀rọ̀ lára. Bodytalk Ventures mo ti rí o ní message send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Bodytalk Ventures àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó gay òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ńlẹ̀ ti lè rí lace lóríṣi bíi Swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Austral lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà. Bodytalk ó lọ fà gan o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí bẹ́ẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Bodytalk jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí @bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. Bodytalk Venture ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. ẹ̀yin èèyàn mi ẹ bá mi fọ́lù Bodytalk ẹ jọ Bodytalk Accessories ẹ bá mi fọ́lù wọn lórí Instagram ẹ bá mi fọ́lù wọn lórí TikTok. I'm not gonna lie for you, she paid me to advertise for her @elegantjoy26 fẹ́ǹtẹ̀ wà lókè òkun ẹ bá mi fọ́lù wọn ẹ fọ́lù wọn lórí TikTok ẹ fọ́lù wọn lórí Instagram ẹ máa láwọn kan tí wọ́n ń post. How do you assist me? How do you pé Yorùbá wuyo how do you support me? ó ní pé táwọn plug bá gbé iṣẹ́ fún mi tí n bá polówó fún yín ẹ bá mi patronize wọn kú iṣẹ́ ló máa mórí iṣẹ́ yá tí n bá polówó fẹ́ nìkan tẹ bá patronize ẹ jẹ́ kọ́kọ́ lọ follow wọn náà kọ́kọ́ bá mi lọ follow wọn tó máa wù kọ́ tí wọ́n ní wọ́n bá patronize onítọ̀hún ó máa introduce mi sẹ́lòmíì ẹlòmíì náà máa wá ṣe kínní ó máa ṣe gbá máa ṣàwo ẹ wo time tí mo fi tó yẹ kí n fi lọ síbi iṣẹ́ mo fi jókòó tí mo fi ń fẹjú fẹ mú pariwo yìí time tó yẹ kí n fi má lọ síbi iṣẹ́ tí má jókòó tí má ṣiṣẹ́ 3 hours TikTok YouTube ò lè san owó tí màá gbà níbi iṣẹ́ mi ní 3 hours YouTube ò lè san fún mi lórí show tí mo ń ṣe yes YouTube ò lè san fún mi lórí show tí mo ń ṣe even I braid if you don't know mo máa ń braid mo máa ń ṣe irun mo ń ṣe irun
àwọn tó mọ̀ mí ní New York mọ̀ má lọ braid fún yàn tí má ṣe cornrow 30 minutes àbí 30 minutes náà ni mo mọ iye tí màá gbà ìbẹ̀ tí ilẹ̀ Yorùbá sometimes wọ́n máa pè mí pé kọ́ fẹ́ ṣe irun tí má ṣe box braid fún yàn ó ní iye tí màá gbà but I will still sacrifice everything mo ń kéta mo ń ṣoúnjẹ mo talented ni mí so téèyàn bá wá kí epo sacrifice ẹ̀ fún irun mi tí wọ́n wà lórí ètò àwọn tó máa gbé àwọn plot tó máa gbọ́jà fún mi kí n bá wọn polówó tí mo lè mọ̀ pé èmi ò ní polówó ṣá mi ní polówó ní jìbìtì fún yín tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nǹkan tí mo máa polówó tí mi nílé san tó bá ṣẹlẹ̀ mo ò ní gbé wá fún yín tó bá ti wá rí bẹ́ẹ̀ ẹ má bá mi patronize àwọn tó mo bá gbé wá ẹ má kú iṣẹ́ ló máa ń mórí iṣẹ́ yá èmi ò ní pè yín lẹ́yìn pé ẹ jọ̀ọ́ o a fẹ́ lọ sí jagun o ẹ mówó kinní kan wá ẹ mọ̀ nǹkan máa ń pè yín lẹ́yìn ẹ dáwó o a fẹ́ lọ gbé kinní kan wá o ẹ mówó wá o ẹ pé mi ò ní pè yín àwọn kọ̀ọ̀kan tí mi máa ṣe ní ṣé bá mi patronize àwọn client mi any client bá gbé wá bá mi patronize wọn ẹ ní jẹ̀bi èmi náà dẹ̀ ní jẹ̀bi ṣó tí mo gbé wá fún yín gan ṣó tí mo ṣe gan èèyàn mélòó láìkẹ ẹ bá wa like ṣó tó bá ti gbé wá fún yín ẹ bá wa share fídíò wa kó máa ṣe show nísìn after ìjọ mẹ́ta ẹ máa share show tí mo ti ṣe sẹ́yìn máa share fún mi and you go say àyèwá mi yẹ aláìkí yín ẹ má ṣe yẹn fún mi ẹ má yẹ kí n bínú sí i at body talk ẹ bá mi lọ follow wọn the body talk accessories ẹ bá mi lọ follow wọn lórí Instagram àti TikTok ẹ ṣe gan now ẹ kí n kọ́kọ́ gba kọ́ọ̀lù bíi méjì àbí mẹ́ta ẹ tó bá fẹ́ pè ókè àwọn kan ti pè é kí ọkọ̀ ká pa àwọn yẹn padà nù òṣòrí wà ìyá yín o ògún gbọ́ ẹ máa ẹ́ńtà yín ni àní fi yín lọ́rùn sílẹ̀ olórí burúkú làwọn tó ní yẹ kí n fi sí spíkà ẹ kí mi ẹ kí mi pé mo kú iṣẹ́ kò ní sí kankan ló máa sọ̀rọ̀ náà. Battery 100%. Connected to iPhone 5. So promo code okay ó ní tẹ́ bá ti sọ pé àtọ̀dọ̀ Yorùbáwùyí yes thank you o Mr. Mike wọ́n tẹ́ bá sọ pé àtọ̀dọ̀ Yorùbáwùyí lẹ ti wá tẹ́ bá sọ pé àtọ̀dọ̀ Yorùbáwùyí lẹ ti wá wọ́n máa fún yín ní discount ó ti gbàgbé tẹ́ bá sọ pé ọ̀dọ̀ Yorùbáwùyí lẹ ti wá wọ́n máa fún yín ní discount gbogbo báyìí tí màá ti bẹ̀rẹ̀ tí màá ń sọ̀rọ̀ lọ́n tí màá ti pè yín ẹ̀gbẹ́ kọ́ ẹ̀ ká pẹ̀lú ní ìjọ ẹ̀ ká pẹ̀lú mi òwe nígbà tí pé àti gbé kọ́ mo fẹ́ pẹ̀lú mi straight nìyẹn àrífínlẹ̀ ilé ìnà ẹ wá rí wa sí lórí ilẹ̀ ẹ̀ kan wọlé wẹ̀ wá ń pa ẹ̀yà wèrè ni ògùn fẹ́ pa yín ni ẹ̀kan wẹ̀ wọlé wá ń pa wá ó lágbára gan o yàrá bá gbóhùn sókè àṣẹ ìtumọ̀ rẹ̀ àmọ̀rí yín bá ẹkúṣẹ́ kò ní rẹ̀ yín àwọn oní nǹkan tó ń pariwo òkè àwọn onílẹ̀ wọn mọ̀ bá yín ṣe. Mo fi olóyè Sunday Igboho májàsọ́lá ajagun ilẹ̀ Yorùbá àkọ́bí àwọn irúnmọlẹ̀ nílẹ̀ Yorùbá ẹni tó ń pè tó ń dáhùn ẹni táwọn onílẹ̀ gbéṣẹ́ ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ láṣẹ àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ òní Sunday Igboho orí Sunday Igboho ní gbàbọ̀dé kò ní ṣe déédé àṣetà àbọn àwọn tó nílẹ̀ àwọn tó ti dá tán mọ̀ nǹkan tán dá fún pé òní yóò gbà wá nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí fún wa bá mi ti lẹ́yìn wọn ní sí lójú gbogbo ọmọ tí àkàrà bá kó wọnú epo ló ń kó jáde àti ẹ̀tún mú ẹ́sírà dání tó bá tún rún sínú ẹ̀ gbogbo àwọn tó bá tẹ̀lé lọ pátápátá lè lẹ́dùnmáà ló bá mi dàbò wọn lágbára Ọlọ́run lágbára àwọn tó nílẹ̀ lágbára àwọn ìyá mi lágbára wọn á dúró tí gbogbo nǹkan tó nílò láti fi ṣẹ́gun láti fi jagun Elédùmarè á bá mi fi lé lọ́wọ́ ní ojú wa báyìí ilẹ̀ Yorùbá ò dúró gbogbo àwọn tí wọ́n ń pa ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n tún wá jẹ́ alábọ̀dé fún ọmọ Yorùbá ilẹ̀ ò mú gbogbo wọn. àṣẹ ògùn á pa wọn wọn máa bọ́ sẹ́nu mọ́tò ògùn ó pa wọn pátápátá wọn níkù kan àwa là á borí àwa là á ṣẹ́gun ẹ mọ bẹ́ẹ̀ tó bọ̀. nù kẹ́ bọ́ sẹ́nu bọ́n àti kẹ́ bọ́ sẹ́nu mọ́tò gbẹ̀tẹ́ ń gbàgbọ́dé fún alẹ́ Yorùbá a máa bẹ èṣù lọ́wọ́ ẹ̀ ó máa tì í lu ògùn ó máa tì í sẹ́nu ẹ̀ tó bá wùn ẹ̀ máa pa wá lẹ̀ orí ìfẹ́ burú ni TikTok mo gbé yín wọlé o mi mọ̀ bóyá ẹ̀ power tap ni o ẹ má bínú lórí
mo ń gbẹ ẹyà ẹ lè ó ga TikTok ti yí lọ́rùn ẹ bá gbóhùn sókè ní ìṣẹ́jú mẹ́ta sà. ẹ kúṣẹ́ màmí, ẹ kúṣẹ́, Ọlọ́run á máa bá mi wà pẹ̀lú yín. Lágbára Ọlọ́run, ẹni tó bá ro bí ròyìn, ọwọ́ ẹ̀ ló máa fi gbé gbogbo ọmọ ẹ̀ sí. Lágbára Ọlọ́run. Àṣẹ wà. Ẹni tó bá ro bí ro, ẹni tó bá ro bí ro, tó bá ro aburú ròyìn, tó ro aburú ro Yorùbá nation, tó ro aburú ro Olóyè Adéyẹmọ, ọwọ́ ẹ̀ gbogbo ọmọ tó bá bí òun ló máa sin, òun ló máa fọwọ́ ẹ̀ gbé wọn sí. Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Ó ti di wèrè báyìí. Ṣẹ́rí èyí tá a ti kò sí báyìí nísìn, mo ti máa ń sọ wípé ní gbogbo wa àwa ọkùnrin a máa padà sílé, bíkọ́ bẹ́ẹ̀ mi tẹ̀ ṣe wà èmi tẹ̀ ti ṣe pé àti padà sílé. Tọ́rọ̀ mi yé. ẹ má bínú sà. Ẹgbẹ́ tí mo máa ń kanra. Ẹni sùn tó wà lórí TikTok yẹn tó bá lè ní jẹjẹ bá máa drop ara yìí, kò sá máa drop rẹ̀ máa block yìí lórí péjì àwọn kì í gbọ́ àgbọ̀n kankan ti gbé tiwa lọ. Bàbá mi ẹ continue 30 seconds ẹ má mute ẹgbọ́n sùkọ̀ wa mi. Òun ni pé ní gbogbo àwọn ọkùnrin ẹ jẹ́ ká a máa padà sílé because àwọn olórí burúkú Fúlàní yẹn wọn ò bá wa lórí gbogbo nǹkan tó ń ṣe lọ́dọ̀ ti wa ní sáìdì ọ̀dọ̀ wa ní Kwara. Ẹ̀yin máa jí àwọn olórí burúkú Fúlàní yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ máa pọ̀ lóyún ṣe rò pé olóyún tí wọ́n pa yìí aláwọ̀kọ́ ni kò ẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ní máa 12 lẹ́kọ̀ọ́ nígbà yẹn tí wọ́n pa olóyún yẹn tí wọ́n gún olóyún yẹn pa tọ́fọ̀bẹ gún wúmà yẹn pa. So olórí burúkú làwọn Fúlàní ò bá wa rore fẹ́ẹ̀ mi yé àìmọye àwọn olóyún tó ti pa lọ́dọ̀ tiwa ní Kwara ń bẹ̀ yẹn nílẹ̀ Yorùbá lápapọ̀. So nítorí náà nìkan ní gbogbo àwọn ọkùnrin everybody ẹ jẹ́ ká padà sílé àwa tá a wà nílùú òyìnbó gbogbo bí kíbi tá a bá wà àtàwa tá a wà láfíríkà ń bẹ̀ yàtọ̀ sílùú Nàìjíríà ń bẹ̀ a máa gba Yorùbá nation yẹn pẹ̀lú pátá lágbára tipátipá a máa gba Yorùbá nation 1 billion bàbá Tinubu kò lè dá wa dúró bàbá Tinubu náà Yorùbá nation ni àjọ máa gba Yorùbá nation ni ṣùgbọ́n ká tó gba Yorùbá nation ẹ jẹ́ ká kọ́kọ́ lọ secure ilẹ̀ wa yẹn náà ká kọ́kọ́ secure ilẹ̀ wa because láì sílẹ̀ wa kò sí Yorùbá o láì sílẹ̀ Yorùbá ẹ wá gangan òun la fi ń jẹ́ tí ò bá tílẹ̀ wa bá ti wà lọ́wọ́ Fúlàní tí wọ́n bá ti gbalẹ̀ wa kò sí Yorùbá mọ́ nìyẹn o tí Fúlàní bá ti gbalẹ̀ wa kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá mọ́ nìyẹn. So nítorí náà kọ́ Ọlọ́run bá mi wà pẹ̀lú ìpàdé yẹn bá gbóhùn sókè ṣòro ìpàdé yẹn bá gbóhùn sókè ẹgbẹ́ olóyún ẹgbẹ́ owó àgbo afun yín ẹgbẹ́ owó tán ẹ tún pa olóyún ẹ tún pẹ́ni tó gbówó ẹ tún wá káwọn míì nílùú Ìgbòho ògùn máa pa yín bàbá yẹn bá gbóhùn sókè lọ́pẹ́rẹ́ àsìkò yẹn gbóhùn sókè. àrífí ńlá lélẹ́yìn náà wọ́n wọ mọ́jà wọ́n ẹ́ńtà májàsọ́lá wọ́n lọ ká májàsọ́lá mọ́lé wọ́n lọ ká dìtà mọ́lé ògùn fẹ́ pa yín ni. Ẹ wo lórí Instagram ẹ lè wo lórí péjì Yorùbá Wuyì ara yín nìyẹn. Ìgbà mo ti post ẹ látàrọ mo ti post fún fídíò sórí YouTube Yorùbá Wuyì. Ẹ lè rí ẹ sọ̀rọ̀ à ń gbọ́ yìí tó bá fẹ́ sọ tinú yín jáde. Ẹ mọ̀ pé tó ti máa ń ṣe èyí tí máa jókòó máa ṣe live show mo máa wò pé many people ọ̀rọ̀ wà nù wọn tó fẹ́ sọ̀rọ̀ but wọn ò lè tọ́ gbọ́ kọ́ ló máa lè tọ́ kámẹ́rà mo ti máa ń fàyè nílẹ̀ fún àwọn èèyàn pé ẹlòmíì àìsọ̀rọ̀ yẹn ó lè di àìsàn sí àwọn bàbá mi àwọn ìyá mi tó máa ń pé ó lè di àìsàn sí wọn lára. Ẹ sọ̀rọ̀ ẹ̀sìn yẹn ẹ sọ̀rọ̀ mi sílẹ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ mi ò gbọ́ ọ̀kan ẹ sọ̀rọ̀ máa gbẹ́dọ̀ mi wọlé ẹ sọ̀rọ̀ jọ amọ̀rú yín náà ẹ sọ̀rọ̀ amọ̀rú yín ẹ sọ̀rọ̀ à ń gbọ́ yín. Wọ́n ti tọ́jú ẹ̀ báyìí Ọlọ́run á ṣàánú wa. In fact, wọ́n tó ní tó bá $2 million, ọ̀gá 30 million kan náà béèrè o 300 million náà béèrè o 300 million náà béèrè o. ọdún kọ́kọ́ gba 10 million kó tó padà boyún o wọ́n kọ́kọ́ gba 10 million lọ́wọ́ wa ná ọwọ́ apẹni tó gbé. Ògùn máa pa wọn ni kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ láti kó ògùn pa gbogbo wọn.
Àkànbí ò ní sọ̀rọ̀, Tinubu ò ní sọ̀rọ̀. Please appreciate, let us appreciate Tinubu. Tinubu ò ní sọ̀rọ̀. I appreciate Tinubu. Ò ní sọ̀rọ̀ kó má dẹ̀ sọ̀rọ̀ náà tó wá sọ̀rọ̀. À ń bàbọ̀ ní àní ba lọ láyéláyé. Ẹ̀dùn pé mo mí nìyí lè nìyí. Ìsàdé yẹn mo mí nìyí gan. Ẹ bá gbóhùn sókè. Yes, ẹ kú ètò. Ẹ pẹ̀lẹ́ káàbọ̀. Ẹ wò lórí lọ́wọ́ ọ̀rẹ́ eléyìí tó ṣẹlẹ̀ ìwà lẹ́yìn àti ṣetán. Ìgbòho ti yá, ogun ti yá gbogbo ọmọ Yorùbá. Kọ́nàkọ́nà yìí ti ná mẹ́ẹ̀dà. Ìjà ti dé, ogun ti dé, ẹ̀yà wèrè. Ó ti dé gbogbo eléyìí tó 300 million. Ṣé Ṣèyí Mákindé fẹ́ ya wèrè ni? Tó bá dúró lọ́wọ́ yìí kó máa òun ò ní kí Ìgbòho lọ sí Ìgbòho. Tó bá dúró kó máa lé ọmọ Yorùbá kan kiri, a máa lé kúrò lórí àga yìí. Ibi tó wà yẹn wà láì kò ní ló ọdún 4 ẹ̀yẹ parí kó máa tún kúrò bẹ̀. Tí ò bá wà kẹ́fù torí Ìgbòho máa lọ ìkọ́kùn déjò lọ́nà. Ìgbòho ti wà ń lẹ̀ ẹ̀wọ̀ ṣọ́ láti bẹ̀rẹ̀ náà ti play náà Ìgbòho ti wà ń bẹ̀ ọ̀rẹ́ jù náà. Mo ti wo ṣé bẹ́ẹ̀ mi gan mo tún kọ́kọ́ jù sí yín láàárọ̀ immediately tí mo rí mo ti jù sí. Lẹ́yìn gbàtẹ́ ìwò lórí agbẹ́mọ̀ ilẹ̀ jù sí mi 1 hour ago. Sábà pé gbà tó fún wọn 2 hours yẹn. Èmi dẹ̀ ti ju kalẹ̀ láti fi 2 hours ago. Ẹ ṣe àwọn àdéhùn ti pẹ́. Mo tún ṣe àwòrán ìkíni ni wà láì Ìgbòho aládé láyọ̀. Àṣẹ. Ìwé ìkó ìjọ lọ́nà. Àṣẹ. Ẹ̀nà bí gbogbo eléyìí tí Ṣèyí Mákindé ṣe ń gbà yẹn kó òun ò ti dùn fún un. Ó fẹ́ ọnugbó lọ káwọn ọmọ jáde ó lóun ò ti dùn fún un. Tí wọ́n bá ti bí yàrá ìjà Ṣèyí Mákindé ni mo sọ apààyàn. Òun ló kó àwọn Fúlàní bí wọ́n ṣe ń gbé orí èèyàn. Wọ́n gbé orí kòkòrò ń gba kòkòrò lọ bá Májàsọ́lá. Èso kúrò lọ́dọ̀ Ṣèyí Mákindé. Ẹ bá gbọ́ nígbà yẹn pé kòkòrò tí wọ́n gbé orí ẹ̀. Bẹ́ẹ̀ kòkòrò wọ́n pa wọ́n gé orí ẹ̀. Àti ọ̀dọ̀ àwọn Fúlàní ló ti kọ́ àtìgbà yẹn náà ti bẹ̀rẹ̀ sí ní gbé orí èèyàn. Ṣèyí Mákindé gbogbo tó bá fi owó ọmọ Yorùbá tó bá fi so máa wó pẹ́ ni. Tó bá mọ̀ Ṣèyí pa ẹ̀ Mákindé tó bá máa mọ̀ di pa ẹ̀. Ṣèyí Mákindé máa di ọ́mlẹ́sì sí ẹ̀gbẹ́ títì bó ṣe lọ wọlé gbogbo àwọn ìyá oníyà àwọn bàbá oníbàbá ní Ìbàdàn. Tó tún wá ní ayépa Ìgbòho tẹ́ni kó jẹ́ kó wọlé lọ mi ìmọ̀ tí bá jà sọ̀rọ̀ ara lọ́wọ́ ẹ̀. I don't know mi ìmọ̀ tọ́ra lọ́wọ́ ẹ̀ Ìgbòho á lọ rí àbọ̀ rẹ̀. Ẹ̀nàkùtẹ̀ náà ibi ni Yorùbá ti máa lọ nílùú ẹ̀ tá ti máa pín. Ó ti dọ́jẹ̀ Ìgbòho twenty toward. Wọ́n ń ṣe àwọn bàbá alágbádá gẹrẹyẹ tán láwọn dúró sí gọ́ọ̀mẹ̀ntì síbu fún wọn. Tán ṣe pàlú wọn tán lárí gidigidi àkókò. Tí wọ́n ṣe ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ Ìgbòho á lọ Adéláyọ̀ ọmọ Yorùbá. Gbogbo yín mo pè irú ẹkùn ìjẹkùn ayé kò tọ́. Àti gbogbo ẹ̀yin bàbá wa security àwòrò ṣàṣà akíkanjú gbogbo yín ẹ jáde bẹ́ẹ̀ ṣe tẹ̀lé Ìgbòho lọ sí Ìgàngàn bẹ́ẹ̀ ni kí gbogbo yín tún jáde ẹ máa bẹ́ tó bọ̀ yá mi. Ẹ ṣeun gan ìyá wa ẹ ṣeun ẹ ti káwọn olólùfẹ́ Yorùbá wù yìí wọ́n jù sí mi after 1 hour tí mo túlò tí mo ti dúlẹ̀ ti pẹ́ kò sí wàhálà mo ò bínú sí ẹ̀yin olólùfẹ́ Yorùbá wù mo pẹ́ ẹ nífẹ̀ẹ́ mi lórí pé kẹ̀kọ́ live show kò sí wàhálà. Àrífín lélẹ́yìí o ògún gbọ́ àrífín lé ẹ bá wa láìkè ètò àlè máa sọ fún yín àlè máa bẹ̀ yín o kẹ́ kẹ́ máa bẹ̀ mí ni kẹ́ máa tọ́pọ̀ lé mi lórí pé ẹ ṣé jàre oró ẹ kì í káwọn tó fún mi ní gift ṣẹ́yìn fún mi ní gift Orósùn thank you ọyá wa lọ sókè ẹyẹ gbóhùn sókè à ń gbọ́ yín. Ẹ pẹ̀lẹ́ ẹ̀dẹ̀ kú ètò ọ̀rọ̀ tí Ìgbòho sọ yẹn. I love you guys. Gbogbo wa la wà lẹ́yìn Ìgbòho. Wọ́n lè fi ìró ẹkùn kan fi lájá lọ́wọ́ ẹ̀jẹ̀ máa bó bọ́ọ̀lì wọ́n ti tọ́mọ̀ dàrà lọ́mú báyìí wọ́n ti tọ́ lọ́mú Ìgbòho àwà lẹ́yìn ẹ̀rọ. Kí ló ń jẹ́ pé wọ́n tọ́mọ̀ dàrà lọ́mú? Wọ́n ti tọ́mọ̀ dàrà lọ́mú. Ókè kò sí wàhálà wọ́n ti fa wèrè lọ́yàn kò sí wàhálà. Olórúkọ jẹ́ bá gbóhùn sókè. Wọ́n ti wọ wàhálà o. Ojú àwà tí wọ́n èmi náà bá wọn kà sáwà tí wọ́n ti pé o. Wọ́n máa rí ṣoṣo o. Ẹ jọ lórí péèjì ìyájú wọn lẹ́bàá wa mute mọ́ olórúkọ jẹ́ bá wa gbóhùn sókè. Adébáyọ̀ ẹ mute náà. Fún àwọn èèyàn wo ni. Tí má meet yín fún ara mi kò ní easy fún yín láti unmute o so if you don't mute yourself I'm gonna mute you and tẹ́bà dẹ̀ ti ráyè mi unmute ó parí nìyẹn so àṣẹ ìdùnnà rẹ̀ 300 million. Ẹ ti fa wèrè lọ́yàn
ẹ ti fa wèrè lọ́yàn o Ìgbòho tẹ́ lọ yẹn ti fa wèrè lọ́yàn. ẹ fà wọn yẹn lẹ o ẹran ògún làwọn yẹn gbogbo Yorùbá tó wà lábẹ́ wọn ẹran ògún ni. I love you my brother love you die. Ikú lèrè ẹ̀ṣẹ̀ ọmọ Yorùbá tó máa ti gbá mú kó jágbòde gbà ikú lèrè ẹ̀ṣẹ̀ ó lọ awọ ẹ máa lọ ṣáá ni. ẹ ṣe kí ló dé àwọn olóníyà pẹ̀lú ìdí ẹ̀wọ̀ abátá àánú ìgbìmọ̀ tó máa lè dín láàfọ̀ jẹ́jẹ́ kí ló dé ẹ̀wọ̀ dúró tó lọ ń béèrè. wọ́n ti kọ́kọ́ gba bíi 10 àbí 15 wọ́n ti gba bíi 10 àbí 15 million last week náà tó gbó lóyún. ok ẹni tó gbó wá fún yín ẹ wá pẹni tó gbó ẹ tún pa olóyún tẹ gbé ẹ wá fowó yẹn ra ní tí wọ́n á kó àwọn ẹlòmíì ogun máa pa yín gan o kò sí àlà kò sí wàhálà kọ́nàkọ́nà yín ti ná ọmọ ẹ̀dá ìjà ti dé ẹ bá gbóhùn sókè lórí fóònù ẹ gbóhùn sókè àti pè yín o ẹ má bínú tó wá di next time. kí ló dé kí la ṣe ẹ má gbóhùn sókè sá o. gbé abẹ ni. màámi ẹ ní dààmú o. ẹ kú ètò nìyẹn o. ọkàn wa balẹ̀. àṣẹ. àájèrè àwọn ọmọ wa. àṣẹ. Sunday Igboho Oosa a lọ rí àbọ̀ rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. gbogbo àwọn ará bíi wọn tó nǹkan tó ń pera wọn. ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá wà láàrin tẹ́ ń gbàbọ̀dé ogun máa pa yín. wọn tó nǹkan tó ń pera wọn tí gbogbo àwọn ọmọ amádìdé tó ta. ẹni tó bá ń pè tó wá ti pè lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ máa pè yín padà. ọlọ́pàá àwọn tó ń sọ̀pọ́ọ̀tì wọn lọ́sẹ̀ rò bíi káwọn jẹ́ kan táwọn ìjọba bá tú wálẹ̀ tá a dúró tì wọ́n tó bá tó stage kan wọ́n ní ká bá tìyàn tó téèyàn bá kọ ògiri èèyàn yíjú padà táwọn ìjọba gálárò bá fi wálẹ̀ mọ́